Africa Content TV. Àwọn ọ̀dọ́sùn tí fowó ṣe ń tọ́jà o. Àwọn ọ̀dọ́sùn tí fowó ṣe ń tọ́jà o. Àwọn ọ̀dọ́sùn ṣé ká dé bàbá náà? Ilé ńláńlá wọ́n máa ń ta lọ́kẹ́lẹ́ yìí strike paper nínú Ìkòyí ní Lẹ́kí. Àwọn ọ̀dọ́ sì kí fowó ṣe tọ́jà o. Àbọ̀bọ̀ onílé rẹpẹtẹ náà pọ̀pọ̀ congratulation oríire. Ilé náà tura ṣùgbọ́n ìgbà ìṣe sẹ́kọ̀ọ́ owó tẹ̀ fi ṣe wọ́n lè fi ṣe mẹ́fà síjà ẹ̀mú òde ẹ̀jẹ̀ padà wá sílé iṣẹ́ tèmi ti yẹ ní láti tún bẹ́ẹ̀ ṣe àyíké mọ́pọ̀ ọ̀rọ̀ ẹ̀ padà wá sílé àbọ̀bọ̀ ilé náà tura owó ló fi kọ́ owó náà padà ọkọ̀ kúbíkúbí ìjọbi. Bàbá ìjìnlẹ̀ ọkọ̀ méjì bíbí rẹ̀ ò tẹ̀sán fọwọ́ rà. Ìyá dàda ló bí bàbá wọn. Bàbá gidi ló bí ẹ. Ìsìnrí ìwé Ajíbọ̀lá mìíràn. Ìsìnrí ìwé. Ajíbọ̀lá mìíràn. Bàbá tó lè kọ́ ọ̀rọ̀ sí ìlú. Ìsìnrí ìwé. Ìsìnrí ìwé. Ìṣòro ẹ̀gbọ́n ọmọ tàbí ọ̀gbọ̀n kí ẹ̀ kí ẹ̀wà ní sí. Ìmọ̀lẹ́ báyìí àbíwò ọmọkùnrin láàrí ìlú àkọsùn bí. Ìmọ̀lẹ́ báyìí ọmọkùnrin láàrí ọmọ ní ìwọ̀nṣọ́. Ìmọ̀lẹ́ báyìí ọmọ tó fi mú mi àkọ́kọ́ bí. Ìmọ̀lẹ́ tání, ìmọ̀lẹ́ ṣúwájú, gbogbo ọ̀dọ́, yìí ọ̀dọ́ bọ́dọ̀ ìbí. Wọ́n jọ pọ̀ àwọn ìwọ̀n ń ṣe ní ilé. Ìmọ̀lẹ́ tání, ọmọ nílọ́gbọ̀ báyọ̀ òbí, òyìnbó ní ìmọ̀ ọkọ̀ òyìn oṣù. Wọ́n jọ pọ̀ àwọn ìwọ̀n ń ṣọ́ra. Báyọ̀ ní ìlòkò. Ọmọ tó ní ìlòkò wò kí ẹ kí ẹ o. Báyọ̀ ẹgbẹ́ àpapọ̀. Ọmọ tó ní ìlòkò wò kí ẹ kí ẹ tọ́jú àjà láyé. Èèyàn parí, èèyàn polú ẹjí ọdún ìlú tó pẹ́ ní ìlú Dubai. Adúgbò wá sílé, Adébọ̀lá lù sí ìyókè. Olùràwọ̀ owó Adébọ̀lá ò ní mọ̀ sí o. Ìwọ olùràwọ̀ owó Adébọ̀lá ò ní mọ̀ sí o. Òṣìnà máa mọ̀ ẹ́ o. Adébọ̀lá òṣìnà máa mọ̀ ẹ́ o. Ọmọ ọmọ mi ọmọ sọ̀rọ̀ Adébọ̀lá lù sí ìyókè. Ẹ̀rù onígbàgbọ́ àyà ìbọ̀lọ́. Ẹ̀rù onígbàgbọ́ àyà ìbọ̀lọ́. Ẹ̀rù ìbọ̀lọ́.
ẹ̀rọ kì í máa sọ́jà gbogbo wa. Bẹ́ẹ̀ náà sì ní wàhálà bí sí ní ọ̀pàlẹ̀ ọ̀pàlẹ̀. Machine kan pè ní machine. Ìrọ̀bọ́ ya baby boy mọ́tò ló wà. Ìṣe mọ́tò car. Ìrọ̀bọ́ ya pẹ́ńsù mọ́tò ló wà. Ọkọ̀ ni. Ìrọ̀bọ́ ya big bọ́lọ́tì mọ́tò ló wà. Èèyàn tó ra big daddy mọ́tò ló rà ṣùgbọ́n tó bá ń pẹ́ máṣíìnì gidi ó bẹ̀rẹ̀ lórí G-Wagon nínú máṣíìnì gidi G-Wagon ló kéré jù olúwa yóò ní ìbújì alábá wàhálà rẹ̀ sọ́ wàhálà bẹ́ẹ̀ yìí. Para la botinico achande, para los primati, para Ferrari. Vamos más aquí. Ìwọ tó bá lọ́pọ̀ tí ìbùjù láti dé Europe. Nínú sẹ́ẹ̀kẹ́kọ̀ọ́ lákọ́kọ́ pẹ̀lú rẹ̀. Tán 2022 Europe ni ó ti bẹ̀rẹ̀ kó tó parí sí Canada ká tó padà wá sílé. Etí inú ṣùgbọ́n ọmọ wíwọ́n gẹ́. Káàbọ̀ sáàrí wa, èèyàn bá má di, èèyàn lọ́rẹ́ sí ìyẹ̀rẹ̀. Èèyàn ṣàyìn náà lọ pẹ̀lú àkọlọ́wọ́ ọ̀dọ́.
Mẹ́yọ̀ méjì ló wà. Ìkànnì bàbá àgbà tó ń jẹ́ mẹ́yọ̀. Máyọ̀wá. Ọmọ ṣàdínní ní Kòdú. Ọ̀yá ìgbéni wá sí arábá bí. Àná tí wọ́n bí ọ̀tún nítorí àjíjẹ́. Ìkànnì mẹ́yọ̀ kí. Ojúlówó ọmọ. Ọ̀rọ̀ tó dẹ́rù wọ́ṣù gbogbo yìí kò kí. Section ló ń lọ lọ́wọ́. Jùmọ̀lá wọ́n pẹ́ wọ́n ní. Wọ́n pẹ́ wọ́n ní. Wọ́n pẹ́ wọ́n ní. Ìwọ náà kọ́ ọlọ́run ọba bàbá yìí. Àjíbọ́lá ọmọ Bísírì aláṣẹ ìdàrẹ́ kọ́kọ́sọ. Ó kọ́lé ó kálé ọmọ bí aláṣọ. Ẹ̀yẹ Waris. Ọmọ tààrọ́ lápò ní ìdá yóò ṣe. Báwo ni àkọ́bí sí kírù? Bí gbogbo egungun bá ń lé ní lóko kì í ṣe bí ipa àkọ́kọ́ ayé adé.